kúlẹ̀ sà. Tí màá kúlẹ̀ kọ́. Mo ní tí mi ò bá kúlẹ̀ kọ́. Ẹ má bínú, ẹ má bínú. Calm down. Calm down. Okay. Ìyá wa o. Níbo lẹ ti ń bọ̀? Mo ní bó lẹ ti ń bọ̀? Níbo? Calm down, calm down. No. I'm sorry. Níbo lẹ ti ń bọ̀? Musa ìlọ̀rọ̀ àkọ́ ni. Musa ìlọ̀rọ̀ àkọ́. Olóra nǹkan. Bẹ́ẹ̀ ni Musa ìlọ̀rọ̀ àkọ́. Like for how many hours lọ sí jáde kúrò nílé tó dẹ̀ gbé ọmọ sínú ilé? Ẹ má bínú. Mo ti wà nílé yìí for over 3 hours. Mo ti wà nílé. And kí ọmọ òkókó tó lè ké kójú ẹ̀ tó lè yọ tó ṣe yọ ẹ̀, that means a ti ké for over some hours kí n tó wọlé àbí? Mo lè ti wà nílé for the past 3 hours. Now you're now telling me that olóra nǹkan àbí? Okay. Nǹkan tẹ́ ẹ rà dà. Sorry. Nǹkan tẹ́ ẹ lọ rà dà. Nǹkan tẹ́ ẹ rà dà. Hey, Bímpé, I don't want to be rude and mi ò dẹ̀ fẹ́ ṣinú bí. Please and please, nǹkan tó lọ rà dà. Dàpẹ́, kò fẹ́ kó kù méjì bọ́ lọ. You know what? Nǹkan tó máa ṣe fún mi sí ni pé, please, mi ò fẹ́ jẹ́ kí èṣù yá mi lò. Mi ò fẹ́ jẹ́ kí nǹkan burúkú kó ṣe kí ni kó yá mi lò. Mi ò fẹ́ kí ẹ̀mí burúkú wọnú mi. Just go in there. Just pack all your belongings and leave. Ọkọ mi má ṣe bẹ́ẹ̀ fún mi jọ. I don't want to hear any excuse. Wọnú ilé lọ pack àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀kọ́ kí and then leave. Kò síbi tí mo fẹ́ lọ, ọkọ mi má ṣe bẹ́ẹ̀ fún mi. Nǹkan burúkú máa ṣẹlẹ̀ o. Nǹkan burúkú máa ṣẹlẹ̀ o. Àbí o ò fẹ́ hùwà burúkú sí ẹ o. Kò síbi tí mo fẹ́ lọ jọ ọkọ mi. Ìwọ máa wọ ìkan lẹ̀. Àbí ọmọ ìjọba lọ́wọ́ máa mú jù. You get me? Wọ́n fọ́ lẹ̀. Ọkọ mi kò síbi tí mo fẹ́ lọ.